Orúkọ mi ni ọmọọba ọ̀mọ̀wé Ayọ̀bámi Sàngà Ládìgbòlù láti ilé Oríọ̀tà lọ́yọ̀ọ́. Kí ni ẹ rí sí ètò tí a ṣe? Ètò tá a ṣe yí ètò tó dáa ni, ètò tí Ọ̀yọ́ ti ń retí ni. Gbogbo àná láti ń sọ pé Ọ̀yọ́ nílò ìtọ́sọ́nà àti ohun ẹyọ kan ká máa fowó kan sọ̀rọ̀, kí a fẹ́ràn ara wa, ká ṣọ̀kan. Àwùjọ àbí ìlú tí ò bá ṣọ̀kan wọn lè ní ìlọsíwájú. Àwọn tó ń bá wa jà níta àwọn kọ́ lọ̀tá wa, àwa ní ká ṣe ra wa lẹ́yọ̀ kan, ká fẹ́ràn ara wa, kí ìlọsíwájú lè dé bá wa, kí Ọ̀yọ́ sì lè wà ní kọ́mọ Ọ̀yọ́ lè wà ní ipò gíga, ọjọ́ iwájú wa ó lè dára, káwọn ọmọ akẹ́lẹ̀ ṣàdúrà fún. Kí wá ní èròǹgbà yín pé bóyá àwọn ọmọ Ọ̀yọ́ tó wà ní ìdálẹ̀ pẹ̀lú ètò tí ẹ gbé lọ́wọ́ fún oṣù kejìlá, kí lẹ fẹ́ kí wọ́n ṣe? Àkọ́kọ́ náà, kò sílùú kankan tí ó lè gòkè tí ó bá sí àwọn ọmọ ìlú rẹ̀, àwọn ọmọ rẹ̀ tó wà níta. Kò sílùú kankan tó lè, torí àwọn tó wà níta yẹn ojú wọn tí a sọ pé wọ́n gbọ́njà àwọn tó wà nílé lọ, ṣùgbọ́n ojú tí wọ́n ti ní experience, wọ́n ti ní exposure, wọ́n ti ní ìrírí tí wọ́n kún ju àwọn tó wà nílé lọ. Wọ́n ní alárìnká ó ságba oníwì mẹ́wàá. Àwọn tó wà níta, sọ̀pọ́ọ̀tì wọn, ìrànlọ́wọ́ wọn, àtìlẹ́yìn wọn a nílò rẹ̀. Kódà wíwá wọn nínú oṣù kejìlá a nílò rẹ̀, kọ́lọ́run sọ wá ní oṣù kejìlá lọ. Kọ́lọ́run mọ̀ pé wọ́n nípa, kó mọ̀ pé àwa náà nípa, kó jẹ́ àpàdé láyọ̀. Gbogbo àwọn tó wà lókè òkun là ń retí nílé, kọ́lọ́run sọ wọn dé.